Aláàfin Ọ̀yọ́ ẹni tó Ifá bá mú wọn gbógun tì í. Gómìnà náà yóò ní fẹ́ fi ẹni tí Ifá mú kò ní fẹ́ filẹ̀ sóyè. Yóò fẹ́ ṣe tiẹ̀. Tó bá yẹ lọ́wọ́ ẹni tí Ifá òkú, Ifá máa fà á ya. Tó àtàbà tó bá lọ́wọ́ ẹni tí Ifá òkú, ẹni ò ní pẹ́ lórí oyè. Ìyẹn ní ìkejì. Àwọn afọbajẹ yarí o, bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà yarí nítorí Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ ni o. Nínú oṣù kejìlá ọdún tó kọjá ní Primate ẹni àmì òróró ní sọ̀rọ̀ yìí, ó ti gbé kalẹ̀ náà ní ẹ̀rí yẹn o. Ọjọ́ ò wá tọ́jọ́, ọjọ́ ò tọ́jọ́ ní ìjọba Ṣèyí Mákindé bá kéde wípé Aláàfin Ọ̀yọ́ tuntun ti dé. Wọ́n ní Abdulhakeem Abímbọ́lá ọmọ Láwàní Agogo Ọjà ọmọ Adéròmú Ọ̀wáadé ní Fámú táwọn Ọ̀yọ́mèsì fọwọ́ sí tí gómìnà Ọ̀yọ́ Ẹnjìnìà Ṣèyí Mákindé sì buwọ́ lù ú kí ààfin Ọ̀yọ́ ó lè lọ́ba, kí aládé Ọ̀yọ́ lè ní olórí tí yóò máa darí ìlú nítorí ńlá nínú ìlú ìṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá ni Ọ̀yọ́ jẹ́ o. Ó ti ṣe kéde ọ̀hún náà ni ìròyìn ọ̀hún ti la ìlú já. Pọ́mọdé ilé ti ṣe ń jó làwọn àgbààgbà ń yọ̀, kálukú náà ni wọ́n ń fò fáyọ̀ o. Ṣé ọdún mẹ́ta ti fẹ́ẹ̀ pé tí ọba Adéyẹmí Alówólódù bí ìyèrè, ọmọ ikú, ọmọ òfò, ọmọ àdánù, àtàdá tí ikú kò lè pa, Ọláyíwọlá tí àrùn kọ́ báyìí kò lè ṣe, ṣùgbọ́n tí nílá nínú ọba ilẹ̀ Yorùbá kan wàjà láti lọ darapọ̀ àwọn ẹni oríṣi àdá tí wọ́n ti wá sí ilé ayé rí. Àtàndá tí ò sí lókè ìpẹ̀mọ́ náà ni ó mú gbogbo ọmọ Yorùbá máa jakunra ọ̀ tí wọ́n ń bira wọn pé lọ́jọ́ ògùn ni a fẹ́ ní ọba ní àlàdé Ọ̀yọ́. Nígbà tí Ṣèyí Mákindé sì wá kéde ọmọ Adéròmú Ọ̀wáadé, ọba tá a rí tí akápò lápò, ọba tí a rí tí akápò lápò, tí a kó apata lórí apata, ṣìkì nínú ìlú ń dùn ó. Ṣá o, ìròyìn ìdùnnú kò tí ì balẹ̀ tán yányán ni àwọn Ọ̀yọ́mèsì bá dìde. Wọ́n ní àfàró jìbìtì pọ́nbélé ni eléyìí, kì í ṣe orúkọ ọmọ àwádìí ni àwọn fún gómìnà tó ń darí ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ọmọ Gbádégẹṣin ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ ọba ilẹ̀ Ọ̀yọ́ ní Fámú o. Wọ́n lóun gan ni ọ̀pẹ̀lẹ̀ tọ́ka gẹ́gẹ́ bí ẹni tí ó tún lè so ìlú Ọ̀yọ́ rò tí àyè ńlá tí Alátàndá fi sílẹ̀ yóò lẹ́ni lólè Ọ̀rànmíyàn, ìyẹn nílá nínú ọba ilẹ̀ Yorùbá tó kọjá láàfin Ọ̀yọ́ ilé. Níṣe ni àwọn olóyè márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn àwọn Ọ̀yọ́mèsì sọ pé ọba Lukmanu Adélọ́dún Gbádégẹṣin ní Fámú, níbi tí Ṣèyí Mákindé ti orúkọ Wàdí Abdulhakeem gẹ́gẹ́ bí Aláàfin làwọn kò lè sọ o. Tẹ́ ò bá gbàgbé ohun tí Primate Elijah Adédèsọ náà ni pé gómìnà yóò kéde orúkọ, àwọn afọbajẹ yóò yarí, ọ̀rọ̀ yóò sì di yanpanyanrin láàrin ìlú. Ṣá ohun tí à ń gbọ́ báyìí ni pé àjọ tó ń rí sí ìwà àjẹbánu EFCC dá sí ọ̀rọ̀ àyàn ọba ní àlàdé Ọ̀yọ́ tẹ́lẹ̀, ìyẹn lọ́jọ́ tí wọ́n gbọ́ pé àwọn Ọ̀yọ́mèsì ti gba owó ńlá lọ́wọ́ ọmọọba Lukmanu Gbádégẹṣin. Wọ́n ní mílíọ̀nù 15 náírà ní afọbajẹ kọ̀ọ̀kan gbà, àti pé owó tó ń gbà yìí gan ni ó jẹ́ kí wọ́n máa fọn rere wípé ọmọ Gbádégẹṣin gan ni Ifá àti alálẹ̀ ìlú Ọ̀yọ́ mú bí wọ́n ti ṣe ń gbé kiri nìyẹn o. Bẹ́ẹ̀ làwọn afọbajẹ náà sọ pé ìbanilórúkọ jẹ́ lásán ni, wọ́n ní kò sí ohun tó jọ, àti pé níṣe ni gómìnà fẹ́ máa fi àjọ EFCC alẹ̀ máwọn kiri. Àwọn afọbajẹ tí wọ́n sọ pé àwọn kò fọwọ́ sí ìyànsípò ọmọọba Ọ̀wáadé ìyẹn Aláàfin Ọ̀yọ́ tuntun rèé olóyè Yusufu Akínadé ẹni tí ṣe Báṣọ̀run ìlú Ọ̀yọ́, olóyè Wàkílù Akíndélé Lágúnná ti ìlú Ọ̀yọ́, olóyè Hamzat Yusufu ẹni tí ṣe Akínikú Ọ̀yọ́, olóyè Wàhábì Oyètúnjí ẹni tó dúró nípò Aṣípa Ọ̀yọ́, àti olóyè Gbádébọ̀ Mufutau tó náà dúró nípò Alápinni Ọ̀yọ́. Nínú ìwé kan tí wọ́n kọ ní pé lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹsàn-án ọdún 2022 níbi ìpàdé tí àwọn afọbajẹ ṣe pẹ̀lú ìbámu sí ìlànà ìyànsípò Aláàfin tọdún 1961 làwọn fi yan ọmọọba Lukmanu Adélọ́dún Gbádégẹṣin gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ látàrí ojúlówó ìbò tó ní, èyí tí àwọn afọbajẹ dè láàrin ara wọn. Tí a bá wá rí ìpàdé ìdákọ́ńkọ́ táwọn olóyè kan bá ní àwọn ṣe ní ọ́fíìsì gómìnà tàbí níbikíbi lábẹ́ àṣẹ kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ lọ́balọ́ba láti yan ẹni tó bá wo ìjọba sípò Aláàfin, irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ kò bójúmu báwọn afọbajẹ ṣe kọ sínú lẹ́tà yẹn nìyẹn. Ohun tó sì ń sọ báyìí ni pé àwọn tako ìgbésẹ̀ gómìnà lórí bó ṣe yan ọmọ Ọ̀wáadé sípò Aláàfin Ọ̀yọ́, àti pé níṣe ni àwọn kan pàdé ní ọ́fíìsì gómìnà lọ́jọ́ kẹsàn-án oṣù kìíní ọdún yìí níbi tí wọ́n ti sọ pé àwọn ti yan ọmọọba Abdulhakeem Abímbọ́lá ọmọ Láwàní Agogo Ọjà sípò Aláàfin Ọ̀yọ́, tí wọ́n sì fún lọ́pàá àṣẹ lọ́jọ́ kẹwàá oṣù kìíní ọdún yìí gẹ́gẹ́ bí Aláàfin ikú bàbá yèyé tuntun. Àwọn afọbajẹ yìí ti yarí, wọn làwọn kò lọ́wọ́ nínú ẹ̀ nítorí kò bá ìṣe àtìlànà tàwọn alálẹ̀ mu bí ọ̀rọ̀ ti ṣe wà nìyẹn o. Níbi tí àwọn kan ti ń jó wípé ilẹ̀ Yorùbá ìlú Ọ̀yọ́ ti ní Aláàfin tuntun, bẹ́ẹ̀ ni àwọn afọbajẹ tí wọn yóò máa bá ọba jókòó papọ̀ láàfin sọ pé kì í ṣe ọba tàwọn ni gómìnà yàn yìí, níbo làwọn fẹ́ bá yàrá já. Bẹ́ẹ̀ ni Primate Elijah Babátúndé Ayọ̀délé ti ṣe ìkìlọ̀ yìí ṣáájú kí ọ̀rọ̀ ọ̀hún tó bóde.